Assalamu alaikum ẹ̀yin tèmi, ṣàlàáfíà ni mo bá yín. Àlàáfíà ni èmi ọ̀pọ̀n bá tó wà o. Ṣé ẹ rí títẹ níyì tí ọkọ àtìyàwó ni? Tí ọkọ àtìyàwó orí ọ̀fẹ́ ni ẹ rí gbà, ẹ̀yin ìyàwó tẹ́ wà nílé ọkọ, ẹ̀yin ọkọ tẹ́ níyàwó, orí ọ̀fẹ́ lẹ rí gbà. Ẹ̀yin méjèèjì lẹ ẹ̀ para yín. Ṣóyé yín? So láìpẹ́ obìnrin kan ó kàn sí mi, torí ẹ̀yin ọkùnrin kan ẹ láti mọ deceive ara yín o. Ṣóyé yín? Èmi teacher lèmi. Ṣóyé yín? As far as this platform is concerned, teacher lèmi. Àgbàtà dẹ̀ wá rí pé ilé ọkọ ilé ìyàwó ti fẹ́ dàrú, tá a dẹ̀ wá rí àwọn tó tọ́ wa sọ́nà pàtó, olówó àfàtà wa sọ pé tó àwọn wa tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ náà bó ṣe ń lọ ní ti fi sabilillah. Ẹ̀yin kan tẹ́ bá mọ̀ pé ẹ lè withstand ẹ jọ̀ọ́ excuse me, súnà lè tà ṣe. Bó bá wù yín gbàgbọ́, bó bá wù yín má gbàgbọ́, súnà ni. Ok? Ẹ̀yin ọkùnrin kan ẹ mọ́ deceive ara yín. Ẹ fẹ́ ìyàwó, ẹ ní ìyàwó yín kò fẹ́ràn bálòpọ̀ nù o. Ìyàwó yín kò fẹ́ràn bálòpọ̀. Ẹ̀yin ó ti lọ jẹ̀gbádùn ara yín níta. Ẹ wàá wọlé lórí súẹ́súẹ́. Ẹ ti sọ ìyàwó yín di home. Ìyàwó yín tẹ́ fẹ́ ní ṣùlọ́kà bí ìyàwó, ó ti di mọ̀mọ́ yín o. Ẹ sọ ìyàwó yín di mọ̀mọ́ yín. Ẹ sọ ìyàwó yín di àǹtí yín àbí sísítà yín. Ẹ wàá mọ wò níran. Àwọn obìnrin míì sì ní bí wọ́n ṣe kọ́ wọn láti ilé, wọn ò ní sọ̀rọ̀. Àwọn náà mọ wò yín, wọn mọ retí aláàjì kó wá, aláàjì ò ní wá. Aláàjì bá tiẹ̀ wá kún mọ́, aláàjì ń ṣe onísúẹ́súẹ́. Aláàjì ń ṣe onísúẹ́súẹ́. Òun ló wá dífá fún obìnrin kan tó kàn sí mi. Ó ní ẹ jọ̀ọ́ mà, ọ̀rọ̀ yìí mi lè sọ síta, àmọ́ ń dà mí láàmú. Mo wá ní kí n sọ fún yín, ẹ dákun ẹ là mí lóye. Ó náà ní lọ́kàn léfa, àmọ́ ọkàn òun ò gbádùn rẹ̀, òun ò gbádùn kínní. Mo ní kí ló ń jẹ́ kínní? Ó ní àjìyà, ó yẹ kó ti lé yín. Bẹ́yìn náà ṣe ń gbọ́ mi, ó yẹ kẹ́yìn náà ó ti yé ẹ̀yin náà. Torí ẹ̀yin kan sọ pé ẹ̀mọ̀ kan tó ń jẹ́ kínní. Ẹ jẹ́ ká mọ bọ́rọ̀ lọ, ó possible kẹ́ ẹ̀mọ̀ kan tó ń jẹ́ kínní iwájú. Ó wá ní ṣàdédé lòun wá wà nínú ilé. Ọkùnrin kan tóun ti fẹ́ tẹ́lẹ̀ ó wá pe òun wá lọ. Ó náà ń lọ nítorí pé kí ni ọkọ tó òun nínú ilé kò sí kínní fún un dáadáa. Òun wá ṣáà lọ ọ̀dọ̀ máa yẹn bó ṣe pè òun náà surprise bó ṣe rí nọ́mbà bẹ̀ tó ń ṣáà lọ because torí pé kí ni òun rántí báwọn ṣe máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ní ẹ má jẹ́ parọ́ fún yín àjíà, ó ṣe kínní fún mi dáadáa. Mo ní mo máa rógò, kí ló ṣe fún yín dáadáa? Ẹ mọ bọ́rọ̀ mi lọ, ẹ jẹ́ kí n mọ bọ́rọ̀ mi lọ. Ó ló ṣe fún dáadáa, mo gbádùn rẹ̀. Àmọ́ mo wá délé ọkọ mi, ó wá ṣe súẹ́súẹ́. Kì í ṣe kínní fún mi dáadáa, kí ni kò ń ṣe? Mo ní a'udhu billahi minash shaitani rajim. Ẹ wà nílé ọkọ àbí ẹ sí nílé ọkọ? Ó náà wà nílé ọkọ. Ó ní kódà bóun ṣe ń pè mí yẹn, ó ní ọkùnrin yẹn ń pè òun, ọkùnrin tó wà ń ta yẹn, ó ló ń pè òun, ó ní ọkàn òun, ó náà ti nífẹ̀ẹ́ ọkùnrin tìta yẹn báyìí. Ó náà ti nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé kí ni lórí ìbálòpọ̀ yìí náà ni. Ó nítorí pé kí ni ọkọ léun kò ṣe fún dáadáa. Ok, as bí èmi ṣe wà, mo ní láti advice obìnrin pé obìnrin yóò gbọ́dọ̀ fail. Obìnrin yóò gbọ́dọ̀ fail. Ní sọ pé ká fílẹ̀ bẹ́ẹ̀ pé kó lọ fail rárá. Mo wá sọ fún pé possibility wà pé ọkùnrin tó wà ń tàn wò ó ti fi nǹkan ra nǹkan ọmọkùnrin rẹ̀. Torí nísìn ìdí rẹ̀ ò lè jòkó sílé ọkọ rẹ̀ mọ́. Ọkọ rẹ̀ yẹn lè ní fault yẹn tí ò mọ̀ tẹ́lẹ̀, fault yẹn ti wá show báyìí. The best thing ni pé kó cut relationship yẹn, kó mú ọkàn rẹ̀, nítorí pé eléyìí wàhálà fẹ́ dé ni. Then ọkùnrin tó ń pè láti ilé ọkọ rẹ̀ yẹn pé kó wá bá òun, bó ṣe máa pe àwọn ìyàwó káàkiri náà ni. Ṣé ẹnìkan lè gbà kó pe ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ yẹn? Báwo ló ṣe fẹ́ like ẹ̀?
but àwọn ọkùnrin kò mind o, wọn ò mind because àwọn náà ṣerú ẹ̀. Then possibility wà pé bóyá Isaac rẹ tó kù o ló ń gbà mọ́ tara rẹ̀ yẹn. Èmi ò fẹ́ ṣe ìwà bí hypocrite, ṣó yé yín, èmi ò fẹ́ ṣe ìwà hypocrite. Obìnrin tó bá mi sọ̀rọ̀ yẹn, you need láti work on your mind, you need to be serious about yourself, you need to talk to yourself. O need ẹ̀. Mo wá ní kó communicate pẹ̀lú ọkọ ẹ̀. Mo mọ̀ pé àwọn obìnrin púpọ̀ wọn ò lè sọ fọ́kọ wọn, instead wọ́n prefer láti mọ gba tẹ̀yìn lọ bẹ́ẹ̀ lómi. Rárá, it is not okay. Ẹ bọ́kọ yín sọ̀rọ̀. So ẹ̀yin ọkùnrin ẹ wá jókòó, ẹ mọ̀ tanra yín, ẹ ní obìnrin ìyàwó yín kò fẹ́ bẹ́ẹ̀, kò fẹ́. Ìyàwó yín ò ráyè, ẹ ń tanra yín. Ta ló sọ fún yín pé obìnrin ò like ẹ? Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ta ló sọ bẹ́ẹ̀ fún yín pé bẹ́ẹ̀ yín gan bẹ́ẹ̀ ṣe like ẹ, obìnrin náà ò like ẹ? But ìgbà tó bá àwọn obìnrin tó wà responsible, wọ́n máa ń kílì ẹ ní. Wọ́n máa kílì ẹ pé instead táwọn fún wọn máa ṣe káàkiri, káwọn máa ṣe nonsense káàkiri, káwọn fẹ́ kan kílì ẹ. Imagine ẹ̀yin ìwọ náà oníyàwó ńlé lójú ẹ̀mí rẹ tó ti kú, ìyàwó rẹ sì kílì ẹ. Ó kílì libido. Ó kílì ẹ. Nítorí pé kí ni? Wọ́n ní ẹ̀ ní action. Èmi wọ́n ní ìwọ̀nba là ń sọ fún ọmọlúwàbí tó bá dé ní ẹ̀ ó dé odidi o. Ní ìsìn mo end video yìí nísìn. Màá play one video ibi tá a ti ń pààkì ọjà on point by 2 therapy tó ń ṣe àwọn èèyàn ní àǹfààní. Tó bá like ẹ̀ lórí ọ̀rọ̀ yìí tó jẹ́ wípé ìyàwó ló kàn mọ wẹ́, títí ìyàwó ló fọ́ lẹ́rán ló mọ wẹ́, wàá rò pé ó ń ronú oúnjẹ ni, kò ronú oúnjẹ o, ó ń ronú ìbálòpọ̀ wà tiẹ̀, because ìbálòpọ̀ wà tiẹ̀ so sour kò mọ bó ṣe fẹ́ sọ̀rọ̀, ọmọ sì ti wà nílẹ̀. Ẹ step up. A ti sọ fún yín pé àwọn natural herbs là ń lò tó jẹ́ pé a tún bá yín fi black seed sí, ṣó yé yín, a tún bá yín fi black seed sí. Fídíò yìí ti ń lọ bí tó pọ̀ ní ìbá tún sọ advantage black seed. Èèyàn kan sọ fún mi, ó lò orí mọ́ ń fọ̀n gbàgbàgbà tẹ́lẹ̀, ó nígbà tó ń wá lo black seed yẹn ó ní ó reduce. Mo sọ fún mo ló ní blood pressure nìyẹn tẹ́lẹ̀. So ìwọ tó bá ní torí yẹn ti gbàgbàgbà tó bá ti ń lo black seed, ó máa bẹ́ẹ̀, ó máa cure rẹ̀ ní fún ẹ, ó máa take care away ni, ṣó yé yín, ó máa take care away through experience yo. Èmi ò sọ pé medically o, ẹ mọ́ judge mi o, through experience. Ìwọ tó bá dẹ̀ ń lo black seed tó bá rí pé kíní ẹ̀ ṣe ń mú orí fún ẹ, á jẹ́ pé òun lo oògùn àwọn hospital, ṣó yẹ, ó wá need láti máa ṣe níwọ̀ntúnwọ̀nsì, ó need láti reduce ẹ̀, máa ṣe ní once in a week, ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àbí ẹ̀ẹ̀kan ní 2 weeks, ṣó yé yín. Then ẹ mọ̀ mọ̀gùn yín lọ ní díẹ̀. Ẹ wà careful, everything is based on calculation. Gbogbo bá ṣe ń sọ̀rọ̀ yìí through experience ni. Ẹ̀yin èèyàn, mo end it by this is on point by 2 using my words for others. Bye.